ẹ wá rí tó bá wá débi ti kìrìsìtẹ́nì, àwọn kìrìsìtẹ́nì gidi wọ́n á wá wọ sùtánà, wọ́n á wá lọ́fíńdà olóòórùn tó dùn. Àwọn ràwáníà tí wọ́n bá wá yọ, wọ́n á wá yọ ìdùnnú, àdúrà wá gbà. Ẹ̀gbọ́n tó fìdí ẹ̀ múlẹ̀ nínú Báíbù ni yèyé oge, ọ̀gbọ́n tó fìdí ẹ̀ múlẹ̀ nínú Báíbù. Ó ní gbọ́ ọmọ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa, Olúwa kan ni o, kí wọ́n sí gbogbo iyè rẹ lé, kí wọ́n sí gbogbo ọkàn rẹ lé, kí wọ́n sí gbogbo àyà rẹ lé, kó o sì máa kọ́ àwọn ọmọ rẹ tí wọ́n bá ń rìn lọ àti tí wọ́n bá jí àti tí wọ́n bá sùn àbí tí wọ́n bá tún jí, kó o sọ fún wọn pé Olúwa Ọlọ́run wa, Olúwa kan ni o. Ìkejì tó dàbí rẹ̀, fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ó ní kò sí òfin mìíràn tó dàbí èyí ò ní mọ́. Yẹn nínú Bíbélì. Bẹ́ẹ̀ ni, ó ní kò sí òfin mìíràn tó dàbí èyí ò ní mọ́. Ṣé bí wọ́n lọ bá Ànábì Ìsá alayhi salatu wa salam, ọ̀rọ̀ wèrè ló yà aláǹjẹ mọ́sàlẹ̀ tí ọ̀kan ṣe bọ́lọ̀ ló dá gbogbo wọn. Wọ́n ní ǹjẹ́ ìwọ lọmọ Ọlọ́run bí? Ó ní ìwọ wí. Ṣé ìwọ ni ọmọ Ọlọ́run bí? Wọ́n wá ní mo tún fi aláyé lọ́run mo fi bẹ̀ ọ́, ǹjẹ́ ìwọ ni ọba Júù bí? Ó ní ìwọ wí. Ìtumọ̀ ìwọ wí, kéèyàn béèrè lọ́wọ́ èèyàn. Wọ́n wá tún bi pé ǹjẹ́ ìwọ ni ọmọ olùbùkún ni? Ó ní èmi ni ọmọ olùbùkún ni, t'Olúwa ń bùkún nísìn, yóò sì máa bùkún títí láéláé, ayé àìnípẹ̀kun. Ó wá ní àmín. Lọ́fíńdà tó dáa, aṣọ tó dáa, ẹ̀wù tó dáa, ó pẹ̀lú ìbẹ̀ Ọlọ́run. Kí ni mo wí? Tí téèyàn bá fẹ́ bí Ọlọ́run, èèyàn gbọ́dọ̀ wọ ẹ̀wù tó dáa, aṣọ tó dáa, èèyàn tún fi olóòórùn tó dáa sí i. Ó wá bẹ Ọlọ́run pẹ̀lú dáadáa. Ṣé Ọlọ́run tí ó gbàdúrà èèyàn, màláíkà tí ó ní ó sáyẹn, ṣé òhò ni wọ́n wà? Ṣé rí tí wọ́n bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká sísọ kúrò lórí eégún. Téèyàn bá fẹ́ ṣépè fún èèyàn ni wọ́n bọ́ra lẹ̀ ń hòhò. Kí ni mo wí? Pé téèyàn bá fẹ́ ṣépè fún yàn ni wọ́n ní bọ́ra lẹ̀ ń hòhò, ń ṣépè fún ọ o. Níbo wá ló ti wá tún bọ́ra lẹ̀ ń hòhò tó gbàdúrà fún èèyàn? Hòhò ló fẹ́ kó ń tọ̀ wọ́n wà ní? Ṣé hòhò ni wọ́n débẹ̀? Àìmọ̀ nǹkan tán ni o. Ọlọ́ni nọ̀rọ̀ bá kàárọ̀ bílí mìírí sáàdì. Ní Mùsùlùmí, kí ni mo wí? Ní Mùsùlùmí. Ọlọ́ni nọ̀rọ̀ bá kàárọ̀ bílí mìírí sáàdì. Àwọn bàbá jọ̀hún àwa lọ́lọ́run lúgọ. Ta ni ó lúgọ? Ta ni ó lúgọ wò? Ọlọ́run ọba onísùúrù ni. Ìwà sùúrù lèyìn ó fi bẹ lọ́hùn. Èèyàn ẹ̀gbọ́n tí wọ́n máa ń sọ pé onísùúrù ní jọba láwùsá. Kí ni mo wí? Onísùúrù ní ìjọba láwùsá. Haúsá, wọ́n ti mọ̀ pé tó bá gbọ́rọ̀ wá, wọ́n lè gbà á sódì. Bọ́ bá ní sùúrù. Pé lágbájá yìí ó ní sùúrù o. Ó jẹ́ èèyàn kan tó jó lóòótọ́ o. Ó jẹ́ èèyàn tó jẹ́ èèyàn gidi o. Wọ́n á wá fi jọba. Ìyẹn ni wọ́n fi máa ń sọ pé onísùúrù ní ìjọba láwùsá. Àwọn ọkọ̀ kan ń bẹ tó di túláàsì fọ́lọ́run. Téèyàn gbọ́dọ̀ mọ̀, téèyàn bá pe Ọlọ́run, tọ́lọ́run gbọ́dọ̀ mọ̀ sí nǹkan. Kí ni mo wí? Pé àwọn orúkọ kan wà tó jẹ́ pé téèyàn bá pè é, Ọlọ́run gbọ́dọ̀ dáyàn lóhùn ni. Kò gbọ́dọ̀. Inú ẹ̀ ní Allahu ilahu waidu jàbàrú kẹrìmù dáìmù. Allahu ilahu waidu. Ọlọ́run ìwọ lọlọ́run. Sára rẹ̀ Ọlọ́run. Allahu ilahu waidu jàbàrú kẹrìmù dáìmù. Ọlọ́run o, mo pè ọ́ lónìí. Ọlọ́run sì máa gbọ́. Ẹ̀yin màláíkà, kí ni wọ́n ń pè mí sí? Ọmọ bọ́lọ̀ ń ṣe rí. Ó dàbí abiyamọ gidi. Kọ́mọ rẹ̀ wá máa ké. Ni wọ́n fi máa ń sọ pé
abiyamọ ìgbọ́ tí ọmọ rẹ̀ kó má ta tí wèrè. níbi ó ti wáyé nù. Àwòkọ lèèyàn fi bẹ Ọlọ́run á bẹ̀ ẹ́ ni. Ẹni yìí nìsín níjọ́ wọ́n ti ní kòró ń ṣe kíní kan ṣe ṣe bólówó ní ń bomú. Wèrè tó wà nínú kọ́tà tí ń jẹ̀gbẹ́ tí ń jẹ kíní tí ń sorí àkìtàn níjọ́ lẹ gbọ́ pé kòró mu. Ìbínú Ọlọ́run ni kòró. Inna rabbaka rabbil mirsadi. Ọlọ́run ni mo ṣe sùúrù ní o. Nǹkan ń wò yín ní o. ń wò tọ́lọ́run bá máa wò wọ́n. Èkó gan lásán tọ́lọ́run bá máa ní sùúrù kó máa wò wá. Tọ́lọ́run bá fẹ́ palẹ̀ ayé rẹ ni. Tó bá kọ́kọ́ tú òkun lẹ̀ kọ́sà wa máa bọ̀ lẹ́yìn. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu. Láàárín ọjọ́ mẹ́ta gbogbo Èkó ò ní sí mọ́. Ọlọ́run làwọn ń pè Ọlọ́run Allahu anta Allahu. Ọlọ́run ọba alágbára, ọba sàtíà ọlá, ọba òkè, ọba ilẹ̀, ọba àárọ̀, ọba ọ̀sán, ọba òrugànjọ́, ọba ìdájí, ọba gbangba, ọba máa bẹ, ọba máa bẹ mọ́, ọba máa wá, ọba máa wà mọ́, ọba tí fọba jẹ, ọba tí folórí jẹ. Wọn ò mọ bí wọ́n ń lọ ní. Kí ni mo wí? Wọn ò mọ bí tán ń lọ. Wọn ò mọ bí wọ́n ń lọ ní. Ọ̀nà fẹ́ pin ni. Ọ̀nà ò sì lè pín torí pé ni Ọlọ́run yàn. Ọlọ́run ti yàn. Àwa sì sọ, a sì rí, a sì ní sọ àbòsí, a sì ní sọ ní sọ pé kíní kò tọ́ súnà lọ́rọ̀ mùsùlùmí, kò tọ́ súnà lọ́dọ̀ kìrìsìtẹ́nì, kò tọ́ súnà lẹ́lẹ́sìn kan àbáláyé kó jẹ́ pé ìbọ́ra alẹ̀ ń hòhò lèyìn ó fi bẹ lọ. Kò tọ́ súnà. Ní gbogbo ẹ̀ kò dùn etí gbọ́. Kí ni mo wí? Pé kò dùn etí gbọ́. Abiyamọ tó bọ́ bọ́ra alẹ̀ tó ṣépè fọ́mọ ẹ̀ ní hòhò kò dùn etí gbọ́. Ṣùgbọ́n o nǹkan méjì máa ń fà á o. Kí ni mo wí? Pé nǹkan méjì máa ń fà á. Mo sọ̀rọ̀ kan jò ní mo ní tínú èèyàn bá dùn èèyàn máa ń hùwà míì. Bínú èèyàn bá bàjẹ́ èèyàn máa ń hùwà míì. Tébi ń bá ń pààyàn èèyàn máa ń hùwà míì. Téèyàn bá ń wá tí ó jẹ èèyàn máa ń hùwà míì. Téèyàn bá fẹ́ lórúkọ èèyàn máa ń hùwà míì. Téèyàn bá ń wá kókọ wọn má bàjẹ́ èèyàn máa ń hùwà míì. Tá a bá wu ẹni o, ó lè jẹ́ pé inú rẹ̀ dùn jù. Ẹni tẹ́ ń wí yìí kí ni ẹ pé ara Yíbò àbí? Ọláìyá Igwe. Ok, Yíbò ni. Yíbò kọ́ o. Ok. Ọmọ Yorùbá bínibí. Ok. Àgbà òṣèré dẹ̀ ń wá ń ṣeré tíátà. Bẹ́ẹ̀ni àgbà ó wá bọ́ra alẹ̀ ń hòhò. Ó lè jẹ́ pé gẹ́gẹ́ bí ìsàkó àwọn àgbà ó lè jẹ́ pé inú ẹ̀ ló dùn jù ń ló fi ṣe é. Ó sì lè jẹ́ pé ó wù ú bẹ́ẹ̀ ń ló fi ṣe é. Ṣùgbọ́n ńjọ́ ní tí wọ́n nà pa síyàn ńgbà wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ pé yóò ṣàṣe ìkíní yóò ṣe tí wọ́n na gbogbo ọ̀pá àwọn lọ́balọ́ba tí wọ́n nà pa síyàn. Ọ̀pá tí wọ́n fi ń tilẹ̀ tẹ wá nà síyàn. Mo wá wò pé ìwú kí ni ń bò là ń lọ yìí. Bẹ́ẹ̀ kọ́ èèyàn kọ́kọ́ wá bí wọ́n ṣe bẹ lọ́hùn kó tó wá rí gbígbàdúà. Làdúà fi wá gbà. Ọlọ́run wọ́n láàárọ̀ wọ́n lọ́sàn. Àdúà Nàìjíríà Ọlọ́run jẹ́ ó gbà. Àdúà ayé Ọlọ́run jẹ́ ó gbà. Ntẹ́ni yìí rí tó fi hùwà yìí pẹ̀lú àníyàn rẹ̀ torí àwọn ò mà níyàn rẹ̀. Ọlọ́run ló mà níyàn. Ṣùgbọ́n inna rabbaka rabbil mirsadi. Nǹkan kan yìí ṣe kọ́ Ọlọ́run mọ́mọ́ o. Ọlọ́run orí àwa náà o. Orí gbogbo Nàìjíríà o. Orí gbogbo àgbáńlá ayé o. Ọlọ́run dákun má nàwó aburú sí wa. Ọlọ́run dákun má já wàhálẹ̀ hòhò. Ẹni tó bẹ lọ́hùn fún náà Ọlọ́run má já lẹ̀ hòhò. Ọlọ́run má jẹ́ èèyàn kúrò lára rẹ̀. Ọlọ́run má já aláàánú kúrò lára wa. Ọlọ́run má jẹ́ olóore kúrò lára wa. Ọlọ́run jẹ́ aráàánú gbà. Ọlọ́run jẹ́ aráàánú gbà. Ọlọ́run jẹ́ aráàánú gbà. Ya jalujaluka haunaka ileka wa iyaka nasta'inu.
ó ti rí bẹ́ẹ̀ wàlá hùlà wàlà kùwátá ìlà bìláyà lílẹ̀ àṣẹ. ẹ wo ẹ̀yin aráalé ó jẹ́ ti rí bó ṣe lọ náà nìyẹn ó dàbí àṣà tó ń dá ibo la tí wàá já sí báyìí ibi tá a já sí náà lẹ ti rí yẹn o. ẹ wo ẹ wá wẹbi dànù ọdún tí ń lọ sópin wá tètè wẹbi orí ẹ̀ dànù kó lè mú tuntun míì mú ní 2023 kó lè tètè lè bá kó lè mú mo ṣe ní kó wá bá bàbá wẹbi dànù bàbá àlùbáríkà tí wọ́n wà ní Ìgbòdù kíbi tó bá ti ń bọ̀ ìwọ ṣàwá bó ṣe máa dé Ìkòròdú ló yí sí láti dé jù bó bá ti dé Ìkòròdú gbọ́ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road ní kò wò kó bọ́lẹ̀ ní Ìgbòdù junction bèrè bàbá àlùbáríkà wẹbi dànù wọ́n á mú ẹ débẹ̀ ni kò ní ṣì rárá tàbí kó pe nọ́mbà yìí 08023829492 08023829492 Ọlọ́run Elédùmarè á ṣàánú wa o ire o ó dìgbà. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.